tó bá fi já sí pé ìyá Onitiri òun ló declare Yoruba Nation ìkànnì yín o tó bá fi lọ já sí pé ẹ̀yin lẹ declare Yoruba Nation ìkànnì yín o ẹ fẹ́ ṣe àkóbá fún gbogbo ẹni tí ó mọ̀ nípa ọ̀nà tẹ́ ẹ gbà declare Yoruba Nation illegally ìkànnì yín. This is my disclaimer on declaration of Yoruba Nation in Ibadan. I, Comrade Alfa Akeem, I'm not aware of declaring Yoruba Nation in Ibadan. So, and I was not informed. I was not informed. So, Oyo State go Professor Banji Akintoye. Wọ́n lè fẹ́ gbé ìgbésẹ̀ kan má pe irú wa yìí. En ta wa yo bá fi mọ̀ sí bá ṣe declare Yoruba Nation ní Ìbàdàn. Ó túmọ̀ sí pé Oyo State go kọ́ ló declare Yoruba Nation ní Ìbàdàn. Ó túmọ̀ sí pé bàbá Professor Banji Akintoye kọ́ ni wọ́n declare Yoruba Nation ní Ìbàdàn. Ṣùgbọ́n gbogbo ẹ̀yin tẹ́ declare Yoruba Nation ní Ìbàdàn ìkànnì yín o. Ìkànnì yín ọ̀tá ilẹ̀ Yorùbá lẹ́sì jẹ́. Ìkànnì yín ẹ wo condition tó ọmọ Adéyẹmọ wà láti ẹjọ́ yìí. Ṣé ẹ fẹ́ fi kún ìnira ọmọ Adéyẹmọ ni àbí ẹ fẹ́ fi kún ìdẹ̀kùn tí ń bẹ fún ọmọ Adéyẹmọ? Gbogbo nǹkan lọ́la kò. Àwa ń pèpè fún Yoruba Nation pẹ̀lú ìnira tí Buhari fi ń kàn wá, ìnira tí ìjọba Nàìjíríà fi ń kàn wá ló jẹ́ ká máa pèpè bí wọ́n ṣe ń pa àwọn ọmọ wa tí wọ́n rèpù àwọn àǹtí wa tí wọ́n ń gba oko àwọn àgbẹ̀ wa. Ilẹ̀ Yorùbá láwa àjà fúnra wa táwọn Yorùbá bá sì sọ pé àwọn ọ̀fẹ́ kò sí ní ta fẹ́ ṣe á kàwọ́ kò ní á stop Yorùbá torí pé kì í ṣe bàbá wa kì í sí àwọn fámìlì wa la fẹ́ gba Yorùbá Nation fún à ń béèrè Yorùbá Nation ó jẹ́ ẹ̀tọ́ fún gbogbo ohun tí ń jẹ́ ìran Yorùbá. So ó di gbogbo ohun tí ń jẹ́ ìran Yorùbá wọ́n bá lọ́wọ́ tán bá láwọn ọ̀fẹ́. So kí ni wàhálà yìí ti wá? Kí ni wàhálà yìí ti wá? Fún àwọn kan láti kóra wọn jọ, fún àwọn kan láti kóra wọn jọ, àwọn kan tá a mọ̀ torí àwọn tí wọ́n lọ béèrè tí wọ́n lọ ń claim pé Yorùbá Nation làwọn. Èmi ò rò pé ọmọ Yorùbá Nation ni wọ́n o torí àwọn tá à ń béèrè Yorùbá Nation látọjọ́ tó ti pẹ́ orí wa pé professor ń bẹ láàrin wa, doctor ń bẹ láàrin wa, kódà ẹni tí ò kàwé ọkà ọpọlọ ọkà làákàyè. A mọ ẹni tó fi sọ àti ọ̀nà tí òfin là kalẹ̀ fún wa tá a fi lè béèrè ẹ̀tọ́ wa lọ́wọ́ ìjọba. It's not an illegal way láti lọ hijack radio station. It's not an illegal way láti sọ pé abẹ́ hijack ilé ìjọba. We know the procedure. We know the protocol. So, èmi ò bá wọn lọ́wọ́ sí bí wọ́n ṣe lọ declare Yoruba Nation ní Ìbàdàn o. Àti ní anywhere tí wọ́n bá ti ń declare Yoruba Nation báyìí, èmi ò bá wọn lọ́wọ́ sí. Mẹ́rin sì ní bá wọn lọ́wọ́ sí. Ọmọ akínnímí. Nínú àti ń béèrè tí ń pèpè fún Yoruba Nation. Láti ìpìlẹ̀ ó ní mọ́wà. Mi ń lè sọ mi ń kọ̀ wá ní dìsìn kí wọ́n sọ pé mi ò sínú wọn mọ́ wà nínú wọn. Ìnira tí sì ń ka gbogbo tí ń jẹ́ ìran Yorùbá ní Nàìjíríà ó jẹ́ ká máa béèrè fún ẹ̀tọ́ wa sí ni ó sì ń bẹ nínú òfin. Ṣùgbọ́n èmi ò bá wọn mọ mẹ́tọ́ mi ń bá wọn lọ́wọ́ sí àwọn tí wọ́n lọ declare Yorùbá Nation o torí pé gbogbo nǹkan lọ́la àkó Olóyè Sunday Igboho kò sì mọ̀ sí kò bá wọn lọ́wọ́ sí. Professor Banji Akintoye kò mọ̀ sí kò bá wọn lọ́wọ́ sí. Ẹni ó bá dẹ̀ sọ pé a mọ̀ sí conversation tá a jọ méèkì tá a fi mọ̀ sí kó present ẹ̀. Ẹni ó bá là mọ̀ sí evidence tá a fi wà aware tá a fi mọ̀ sí bá ṣe lọ declare kí wọ́n present ẹ̀ ibi tá a ti jọ ṣe meeting. Bóyá lórí media ni, bóyá lórí course ni, bóyá physically ni, ibi àti jọ jókòó tàbí messages tí wọ́n fi ránṣẹ́ sí wa tá a fi mọ̀ sí pé a jọ mọ̀ sí. Mo ń sọ eléyìí kì í ṣe títí bẹ̀rù pé bóyá mo ń bẹ̀rù ìjọba mo ń bẹ̀rù ẹnì kankan o. Ọlọ́run nìkan lọ́ba tó bẹ̀rù.
tó jẹ́ ẹ̀tọ́ mi ni mò ń béèrè ṣùgbọ́n mi wà ní béèrè ẹ̀tọ́ mi lọ́nà tó lòdì sí òfin. Èmi ò ní béèrè ẹ̀tọ́ mi kí ni ká kó bọ kákàdá ká lọ gba rédíò station o. Èmi ò sí nù yẹn. Àfáà ni mi. Mo dẹ̀ kàwé níwọ̀nba. Mo mọ tó tú mi, mo mọ tó dè mí. Tẹ́ ẹ bá wá rí èèyàn kan tó sọ̀pọ́ọ̀tì tó jẹ́ pé òun ló kó àwọn èèyàn ìjọ tó ní ká lọ gba ilé ìjọba ká lọ gba rédíò station nírú àkó tá a wà yìí ọ̀tá wa nírú ẹni bẹ́ẹ̀ o ọ̀tá wa nírú ẹni bẹ́ẹ̀ ọ̀tá Ìgbòho ni ọ̀tá Professor Banji Akintoye ni ọ̀tá gbogbo àwọn tá à ń béèrè Yorùbá Nation nítorí pé ó fẹ́ fi àkóbá titi ẹ̀ kóbá titi wa ni ó fẹ́ ká jìyà ìmọ̀dí àwọn ò sì ní bá wọn jìyà ìmọ̀dí láíláí ẹni ọba ṣẹ̀ òun náà ni kó dá jìyà rẹ̀. Àwọn ọba wọn sí ń bẹ o a sì bá wọn dá sírù nǹkan báyẹn a sì ní bá wọn dá sírù ẹ̀ láíláí. Ẹni tí wọ́n bá mú ká béèrè ta ló rán àtọ̀hún àtàntàn rán wọn ẹjọ́ tíjọba bá wọn ṣe kán bá wọn ṣe. Kọ́ńtì lọ́la fẹ́ gbà ìlú lọ́la fẹ́ gbà náà orílẹ̀-èdè la fẹ́ gbà a fẹ́ gbà fún fámìlì wa ni ṣé láwọn èèyàn la fẹ́ gbà fún àwọn tá a fẹ́ gbà fún tí wọ́n bá ti ní àwọn ọ̀fẹ́ ẹ dákun kí ni ìṣòro wa kí ni ìṣòro wa sáwọn nìkan ìyà ń jẹ ni ṣé ìyà ń jẹ mí ni ṣé ìyà ń jẹ mí ni tí ò bá sí nǹkan kan lábẹ́ ń tá la fẹ́ gbà fún àwọn èèyàn wa táwọn èèyàn wa bá ti káwọ́ gbéra tán láwọn ọ̀fẹ́ àwa náà ẹ di pé mo ti ṣe program lórí ọ̀rọ̀ Yorùbá Nation ti pẹ́ torí ìdí eléyìí disclaimer tèmi leléyìí èmi ò bá wọn mi ń wà wí ẹ̀mí sì bá wọn lọ́wọ́ sí ọ̀rọ̀ hijacking of radio station and declaration of Yoruba Nation now. Salaam alaikum warahmatullahi wabarakatuh.